Mutapa. Bàbá gbogbo mo lọ ṣe méjì ọ̀sẹ̀ mẹ́ta ń bí mi Òkè Agelu yẹn mo tiẹ̀ mo fi mo ìgbàdí mo lọ sí Amẹ́ríkà mi tó ń lọ sókè Agelu mo lọ sí Agelu for like 6 years mo lọ sí Agelu so gbogbo àṣà àwọn akóta àjọra wọn náà ni so but alhamdulilayi adúgbò fẹlẹ. Ní wàá bá débi bá tètè mọ̀ pórí ni bá ti máa sà. ẹyin àwọn máa sọ yẹn lẹ́yìn yẹn sí lẹ́yìn sí network náà làwọn káàkiri dé. wọ́n lè ṣẹ́fà orin ni ṣùgbọ́n tí èèyàn bá jẹ́ ìyẹn tó nígbàgbọ́ náà ìyẹn mọ̀ lè rò bẹ́ẹ̀ o because ẹ mọ ibi tẹ́ ẹ ti dí pẹ̀lú mi jù láyé ṣé ń gbé yín débẹ̀. mo ń gbọ́. Bàbá Dr. Sikiru Ayinde Barrister wọ́n ń kọrin lọ lọ́jọ́ náà lè bá gba microphone ẹni bàbá. bẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ láyé ẹ̀dá ò lè rówó náà oníṣẹ́ ṣiṣẹ́ ọmọ rẹ̀ ṣàtúnfàlálà yàtọ̀ sí káyọ̀ǹda ọ̀lẹ́ òṣèré lówó tábàyà lówó ọmọ ọ̀lẹ́ ò lè rówó san ìyá ò lè jọ ọmọ tó bá lè ṣiṣẹ́ ebi ní ògbọ́n ọmọ tó bá ẹ̀rọ náà ń bà mí. ṣé mo tó fà á mo máa ń tẹ̀lé orin Barrister word for word so àwọn kan tí Barrister bá ṣe ìbá ṣe extension nǹkan tó ṣe so tí Barrister bá dúró síbẹ̀ tá a ṣe ń kọrin lọ bẹ́ẹ̀ tó bá tún kọ̀ọ̀kan máa tún kọ̀ mí de torí pé orin extension orin ẹni máa ń ṣe nígbà tí mo kọ́ ṣe ìbẹ̀rẹ̀ so Barrister kọ police no catch me for London ibẹ̀ mo ti yọ jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi as I dey play for London police no catch me for London. So extension lórí Barrister máa ń ṣe in another form ó máa ń draw make over but creativity máa ń pọ̀ náà ju